Hmm, ọmọ Yorùbá, iná ti dé dórí kókó báyìí. Odò Ògùn ó ti kọjá àfàjẹ̀wẹ̀. Olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó bàbá dámì, bàbá máa ń sunkún lọ́wọ́lọ́wọ́ báyìí. Àdìsá ọmọ Aládìkún nígbòho mọ̀rẹ́, ọmọ àbòsẹ́kún gbagada. Nígbà èmi náà rójú bàbá, omi bọ́ lójú mi tẹ́ọ̀tẹ́. Ẹ̀gbọ́n kí ló fàdí ọ̀rọ̀? Kí ló fà á takọni ọmọ Oòduà fi fẹ́ sunkún? Ẹ máa bọ̀, ẹ wá gbọ́ gbogbo ẹ̀ lórí ètò. Ẹ gbọ́ kí ló lè fà á tọ̀kan nínú àwọn àrólé Oòduà tó fi lè bú ẹkún. Kí ló lè dé tírú akọni bí irú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tó lè sọkún? Bó ṣe wá ń sọkún bẹ́ẹ̀ ni bàbá wa Bánjí Akíntóyè náà ń sọ tiwọn. Ẹkún kí ni wọ́n wá ń sun? Ṣénú wọn ló dùn tó bẹ́ẹ̀ àbí kí ló ṣẹlẹ̀ gan pàá? Ọmọ Yorùbá, ẹ máa bọ̀ wá sórí ètò. Kí ló ṣẹlẹ̀? Ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ gangan? Kò sí nǹkan méjì, ebi lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá yìí náà ni. Lórí ọ̀rọ̀ àti gbòmìnira orílẹ̀-èdè yìí àtàwọn nǹkan tó wá ṣẹlẹ̀ báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí ló mú kí wọ́n bú sẹ́kún gbagada. Bàbá Bánjí ní pẹ̀lú ọjọ́ orí yìí tí mo sì ń gbìyànjú pẹ̀lú àwọn ọmọdé àtàgbà àtàwọn olólùfẹ́ ilẹ̀ Yorùbá pé ká bọ́ lóko ẹrú. Mo sì wí o. Olóyè Sunday náà sọ pé bẹ́ẹ̀ ni bàbá, èmi náà wí o. Mo pa á láriwo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rán mi. Ìdí rèé tí mo fi ń sáré, tí mò ń sáré sọ́tún, tí mò ń sáré sósìn. Ẹ wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ gan pàá. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ní wọ́n Nàìjíríà? Ni mo ṣe ń fi àkókò yìí ké sí gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọ Yorùbá pátápátá, pàápàá ẹ̀yin tẹ́ ẹ bá ń wo fídíò yìí lásìkò yìí, wípé ẹ farabalẹ̀ kẹ́ ẹ pín ètò yìí kó lè bá a tún jẹ́ àríkọ́gbọ́n fẹ́lòmíì. Torí pé ohun tó bá múrú àwọn bàbá yìí kí wọ́n bú sẹ́kún nírú àsìkò yìí, ẹ̀já mọ̀ wípé kì í ṣe pé torí pé wọ́n nílò owó tàbí ipò ló sọ wọ́n síbẹ̀. Àmọ́ kí n tó lè tẹ̀síwájú, ẹ gbọ́ nǹkan tó fà á. Fídíò 2 àbí 3 ni mo mú wá fún yín. Tẹ́ farabalẹ̀ wò wọ́n ní ṣókíṣókí. Ẹ kọ́kọ́ wo fídíò eléyìí. Bẹ́ẹ̀ bá ti padà dé, ìwà gbé yín lọ sí fídíò ẹlẹ́ẹ̀kejì. Ọmọ Yorùbá, Ìgbòho ń sunkún, Akíntóyè ò dákẹ́. Ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ẹ wà nílẹ̀ Yorùbá, ṣé ẹ fẹ́ sọ fún wa pé tó ọjọ́ ẹkún ti yín èpè ni? Àbí kí ló kù? Àbí ẹ ṣì ń retí ìgbà tí Fúlàní bá wọlé tó ń mú wa lọ́kọ̀ọ̀kan ìjèjì, tó ń sọ wá sínú kóló? Ṣé gbà yẹn gan-an lẹ tó wá fẹ́ mọ̀ pé tó ọ̀ka ti fó, kò sí nǹkan kan mọ́? Ṣé gbà yẹn lẹ tó padà lẹ́yìn pé ẹ̀ ń sáré tọ ẹ́míà lẹ́yìn? Ẹ̀ ń sáré dupò òṣèlú, àwọn tó ń dupò òṣèlú rèé. Ó parí. Ẹ wò, ẹ kọ́kọ́ wo fídíò arákùnrin yìí. Ara nǹkan tó pa Olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà pẹ̀lú bàbá wa Bánjí Akíntóyè lẹ́kùn rèé tí wọ́n fi sọ pé mo wí tó. Òun rèé. Bẹ́ẹ̀ bá ti padà dé, ẹ tún wá wò mí. Ọ̀rá ìyá bá ń fohùn sí nínú ilé. Hello, good evening. Chief Olúṣọlá Òkè. Chief Olúṣọlá Òkè. Barrister Ìbò Adégbòróyè. Barrister Sam Iwaya, and all Ìlàjẹ lawyers. Hey, Nigerians, help me. Your 100,000, 50,000, 1 million will go a long way to save my life. My name is Prince Eniola Ojajuni. God bless you. Aderomu, please help me to spread this video.
ẹ ti rí àbẹ́ẹ̀ rí mo sọ bí gbogbo wa la ti fojú wa rí a ti fetí wa gbọ́ nǹkan tí Prince Ọ̀jájọmí ń sọ. youth leader Afẹ́nifẹ́re rèé tí wọ́n ti gbé láti bí ọjọ́ mélòó sẹ́yìn. òní ní 24 hours máa pé tí wọn ò bá rí 100 million ó ṣeé ṣe ká pàdánù arákùnrin yìí torí àwọn tí wọ́n gbé wọn rán èèyàn iṣẹ́. bẹ́ẹ̀ sì ni ẹ má jà wo nǹkan tí bàbá yìí ti sọ ṣáájú. àwọn olóyè Sunday Adéyẹmọ àti Professor Banji Akíntóyè tí wọ́n sọ̀rọ̀ sí rèé tí wọ́n bá sọ̀rọ̀ wípé tó ẹni káwọn Fúlàní yìí ó filẹ̀ wálẹ̀ gẹ́gẹ́ bí olórí ọ̀dọ́ ó nípa tí máa ń kó. àmọ́ lásìkò yìí àwọn tó ṣẹ̀ sí wọ́n ní tó àwọn ò fẹ́ kí ìjà ẹ̀jẹ̀ ọmọ Yorùbá kankan tààlẹ̀ látàrí ipá fẹ́ gba òmìnira. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní káwọ́ láti ṣe Ọ̀jájọmí lóore láàánú kẹ́mi ẹ̀ má bọ́ sínú ọgbà àwọn ajínigbé ẹ dìde ní kíá. ó sì dá mi lójú pé àwọn náà ti ṣe ìpín tiwọn. kẹ́ ẹ lè mọ̀ wípé olóyè Sunday Adéyẹmọ ò lẹ́nìkan nínú láti bájà. bàbá Bánjí Akíntóyè ọ̀bẹ́nikẹ́ni jà àfàwọn ọ̀dàlẹ̀ aláìnílàákàyè ọmọ Yorùbá ní ó kọjú ìjà sáwọn méjèèjì yìí. ohun tó pa bàbá yìí lẹ́kùn rèé ẹ wá gbọ́ kan sínú ọ̀kan nínú àwọn bàbá wa náà táwọn náà sọ nípa olóyè Sunday Adéyẹmọ. ọ̀rọ̀ pọ̀ ń bẹ ẹ sá ti gbọ́ nípa tAbíọ́lá ní tún gbé mi wá ní channel kejì ẹ lọ wò yẹn ní Pavilion 2 bí wọ́n ṣe fẹ́ mú àwọn ẹbí Abíọ́lá ṣe máa mú IBB tó fi jẹ́ pé kan nínú àwọn ìyàwó Abíọ́lá òun ni ó di ààrẹ tí ọ̀rọ̀ po MKO gbogbo ẹ̀ lẹ́ máa rí padà. àmọ́ ẹ kọ́kọ́ wo fídíò yìí bẹ́ẹ̀ bá ti wo fídíò yìí kí n wá padà dé kí n wá sọ̀rọ̀ lórí ẹ̀. a bá ti sọ̀rọ̀ lórí ẹ̀ ká ṣe yẹn náà ká ṣe bẹ́ẹ̀ nítorí àsìkò nítorí ìjọba àkókò. mo ti sọ pé mi ì ní fẹ́ kó gùn ẹ̀mí ní jẹ́ ògùn kẹ́ ẹ lè bá láǹfààní àti pín. òun rèé ẹ̀yin èèyàn wa nínú ilé tó bá jẹ́ fúgbà àkọ́kọ́ rèé dákun subscribe sí channel yìí like ẹ kọ́mẹ̀ǹtì rẹpẹtẹ ẹ béèrè fórílẹ̀-èdè Yorùbá dáadáa ẹ máa jẹ́ kí kọ́mẹ̀ǹtì yín máa pọ̀ kẹ́ ẹ sì rí i pé ẹ̀ ń ṣí ẹ jọ̀ọ́ torí international community ń wò wá. gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yìí òun làkójọpọ̀ tá à ń kó lọ fi hàn wọ́n pé wò ó ṣé pẹ̀lú eléyìí ṣé ẹ tún sọ pé àti ìyẹ láti dá dúró ni. ǹjẹ́ wọ́n Nàìjíríà sì wà mọ́ gbogbo eléyìí láàkópọ̀ ìdí ni tá a fi máa ń rọ̀ wá pé ẹ bá wa share ẹ bá wa like ẹ bá wa comment ẹ jẹ́ kó máa wọ ìgboro ayé lọ dáadáa. ẹ jò sí group ẹ kọ́ọ̀tì ẹ jò sí TikTok a sọ nǹkan tó lòdì fún TikTok a sì sọ fún Facebook ẹ jẹ́ ó wọlé síbẹ̀ káwọn èèyàn tún rí Ọ̀jájọmí lẹ́wòye former presidential candidate tóun náà lóun fẹ́ di ààrẹ láì mọ̀ pé àwọn kan ń ṣọ́ ọba òkè kọ́ màmá ṣọ́ wa o lọ́wọ́ ẹni tí ń ṣọ́ ni tá a mọ̀. kábíyèsí Ọlọ́run kábíyèsí Ọlọ́run kábíyèsí Ọlọ́run àṣẹni tọ́lọ́run ò lè mú kì í ṣẹ̀dá ẹ̀. kábíyèsí ọ̀yá ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ nípa òmìnira orílẹ̀-èdè Yorùbá tí olóyè Sunday Adéyẹmọ ń sọ. ẹ pariwo Sunday Igboho ẹ ń bú Sunday Igboho ni ó kàn jẹ́ pé òun náà aláṣọjù ni he is doing the right thing. nígbà tẹ́ bá ń pa gbogbo àwọn èèyàn wa ṣé kò ní sọ̀rọ̀ ni tí wọ́n gan bá lágbára ti sọ̀rọ̀ wá jáde wá sọ̀rọ̀ náà. for years ago èmi ti mọ̀ pé Nàìjíríà ṣe máa dojúrú yíbo iṣẹ́ ni tí yẹn ń gbẹ́kẹ̀lé o kí pé tó pé yíbo sọ pé àwọn fẹ́ lọ pé káwọn náà sọ pé a fẹ́ lọ. gbọ́ ṣé ẹ tún gbọ́ nǹkan tí bàbá yìí sọ ń ti tiwọn ọ̀kan nínú àwọn retired general ni nínú àwọn tí wọ́n jọ kó níjọ́sí pẹ̀lú olóyè
bàbá Ọbásanjọ́ tí wọ́n jọ kó ní papámọ́ra lọ́jọ́ náà lọ́hùn-ún. ẹgbọ́ àbẹ́ ẹ̀gbọ́ nínú àwọn tí Sani Abacha àbí kẹ́ ń pè é tó kó ń papámọ́ra lọ́jọ́ sí tó jù sí galo àtọ̀bọ̀lóyè Àrẹ̀mú Ọbásanjọ́ ara wọn rèé. ọ̀rọ̀ tí bàbá yìí sọ òun mo fẹ́ kẹ́ ẹ dì mú. àmọ́ wọ́n sọ wípé wọ́n ní tó ẹ̀bí wo lẹ́nu ẹ sọ pé olóyè Sunday Adéyẹmọ jẹ látàrí pé ó ń pariwo pé tó ká bọ́ lóko ẹrú. níbi wọ́n ti wá àbàjẹ́ ni wọ́n ní pé bó tiẹ̀ jẹ́ pé ó ń fagídí ṣe àbí wọ́n lu èdè kan bẹ̀ tèmi ọ̀fẹ́ fẹnu ara mi lò. àmọ́ síbẹ̀síbẹ̀ ó yẹ kó yé yín pé ọgbọ́n ni bàbá yìí fi gbé ọ̀rọ̀ yìí kalẹ̀. ó fi hàn pé tó àwọn náà ti rí gbogbo wọn náà ni wọ́n wà nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re kan àbí míì nílẹ̀ Yorùbá tó jẹ́ pé gbogbo bí Sunday ṣe ń gbé tí Bánjí Akíntóyè ṣe ń gbé pẹ̀lú arúgbó ogbó ọjọ́ bẹ́ẹ̀ ni wọ́n ń fà á wálẹ̀. Prince Ọ̀jájúní ní ọmọ pé òun kò sákólò ó ń lọ mítìnì àmọ́rú ohun tí wọ́n ń ṣe mítìnì ọ̀hún ṣùgbọ́n Ọlọ́run mọ̀ ọ́ ibẹ̀ kọ́ là ń lọ. kí àwa gbogbo wa àti pàápàá ẹ̀yin àgbààgbà kẹ́ ẹ lè fi ṣàríkọ́gbọ́n ẹ̀yin kábíyèsí wọ̀nyí tí mo máa dákọ̀ yìí Ọọ̀nìrìṣà àrólé Oòduà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Aláàfin tìlú Ọ̀yọ́ Ọ̀ràngún ìlú Ìlá Aláké tìlú Aké Abẹ́òkúta Àwùjalẹ̀ Ìjẹ̀bú Ṣọ̀ún ọba l'Ógbómọ̀ṣọ́ Àtẹ́wọ́gbẹja lóde Òṣogbo ọba Olúgbọ́n ọba Ẹlẹ́dẹ gbogbo ẹ̀yin kábíyèsí ìyá àtàwọn tá a lè dárúkọ nítorí àsìkò ẹ ṣe foríkorí kẹ́ ẹ fi kùn lókun kẹ́ ẹ jẹ́ kíta Ọ̀jájúní jẹ́ ìkẹyìn àkọ́kọ́ àti ìkẹyìn tí àwọn ará bí yóò jí gbé láàrin ìran Yorùbá. ọ̀dọ́ l'Ọ̀jájúní bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé ògo ọ̀la ilẹ̀ Yorùbá náà mú yìí báwọn èèyàn ṣe ń sáré kàbàkàbà ọba òkè ló lè dóòlà ẹ̀mí arákùnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí. ẹ wo bí ìfẹ́kẹ́tò yóò dùn báyìí lọ ẹ dákun ẹ bá mi share ẹ̀. ìdí rèé tí olóyè Sunday Adéyẹmọ fi ń sunkún tí Bánjí Akíntóyè ò dákẹ́ pé tí wọn ò lè jẹ tí wọn ò lè mu nítorí Ọ̀jájúní àtàwọn àwọn Ọ̀jájúní nìkan kọ́ àwọn ọmọ Yorùbá kan náà wà nínú ìgbèkùn èyí ọkàn wà làwa ń rí. bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń pa lójoojúmọ́ ń kọ́ àwọn gómìnà ò fàyè lẹ̀ fún àwọn tí wọ́n pè ní Àmọ̀tẹ́kùn àtọlọ́dẹ ìlú àti gbogbo àwọn tó kó jọ kí wọn ó ṣiṣẹ́ wọn bí iṣẹ́. bí wọ́n bá fàyè lẹ̀ kí wọ́n tó kó wọn wọlé ìlú Èkó ìgbà tí wọ́n fi máa kúrò ní Kogi tí wọ́n fi máa wọ Oǹdó káwọn tòǹdó ti dá wọn dúró kí wọ́n dá wọn padà sọ́hùn. ṣùgbọ́n wọ́n ní màálùú ni wọ́n ń kó bọ̀. ṣé tá a bá jẹ màálùú fódìdí ọdún oṣù kan àbóṣù méjì nílẹ̀ Yorùbá ṣá máa kú ni. ẹ̀yin alápatà ó mà dọ́wọ́ yìí. tó bá ní kò kàn mí a lè sọ o ó lè kàn ní tí ó kàn wá ó lè kàn ọmọlàkejì kọ̀ọ̀kan níṣẹ́. bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ á tún pàdé ẹ bá mi share program yìí ẹ kọ́mẹ̀ntì ẹ láìkì. orúkọ mi ò yí padà Táíwò mò ń jẹ́ Adésínà lórúkọ bàbá àtọ̀dọ̀ mi. Pavilion TV 1 and 2 ẹ máa bá mi láìkì ẹ òun rèé ó dàbọ̀.